àwọn àlejò ọ̀ràn tó ti ń wọlé o àwọn àlejò kí n mọ̀ pé àwọn àlejò ọ̀ràn wọ́n tó ti ń wọlé lọ́tẹ̀ yìí Òkè Ọya nìkan kọ́ wọ́n ń gbà wọlé wọ́n ń gbà ìsàlẹ̀ Ọya gan wọlé ìsàlẹ̀ Ògùn gan wọ́n ń gbà wọlé báyìí. ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ nípa àwọn àlejò ń wọlé láti Mali, láti Côte d'Ivoire, láti Burkina Faso, láti Republic du Benin. àwọn eléyìn ò wọlé sókè Ọya ìsàlẹ̀ ń bí wọ́n ń wọlé sí wọ́n bá sì ti ń wọlé wọ́n ń sìnkì sáàrin wa ni lélẹ̀ tó túmọ̀ sí pé ilẹ̀ káàárọ̀ òjìrè lọ́gbọ̀lẹ̀ tọ́gbọ̀lẹ̀ níbo ni ká sáwọ̀ níbo ni ká máa sá lọ ṣùgbọ́n ká máa sá lọ ní àbí àdúró orin àwọn fújì nu ṣùgbọ́n kí sọ̀rọ̀ àwàdà lèyí tá a bá wá ọ̀rọ̀ tí àwọn olórí wa gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ akínsí ni o kí bá kàn dọ̀rọ̀ akókò ṣe máa ń wá náà nù ó jọ bí eré kì máa í ṣeré rárá ó dàbí àwàdà o kì í ṣàwàdà o ó lè jọ bí eré kì í ṣeré o lójú àwọn èèyàn kan ó lè dàbí àwàdà ọ̀rọ̀ àwàdà kọ́ leléyìí ọ̀rọ̀ tí ó ń pe gbogbo wa sí àjọ tó nírònú ni hello sir mo wà lórí ètò sir n ó pè ń padà yes so àkàndọ̀rọ̀ Awíkonko ẹ jẹ́ gbogbo ọmọ kóòtù òjíire bí ká pera wa sí àjọ tó nírònú kí lọ̀rọ̀ tó ṣẹlẹ̀ kí ni tó tẹ̀ mí lọ́wọ́ ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ akin ká gba ní ká gba lọ́hùn bàtà fi dún ẹ̀yin náà gba lọ́dọ̀ yín bẹ̀ ọ̀nà wo lẹ́ fi gbà ẹ bá ń share program yìí ẹjọ́ délé kó dóko kó dẹ́sẹ̀ kókó kó dọ́nà jíjìn kó lè jẹ́ iṣẹ́ tá a fẹ́ kó jẹ́ kémi àtẹ̀yìn ó lè sọ wípé akópa tiwa ṣe mọ̀ wípé akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọba sá látìlẹ́yìn fún ìjọba ní kò lè dá nǹkan kan ṣe báràlú ọba sọpọ́ọ̀tì wọn ṣe gbàgbé àwọn èèyàn lè máa lé olè káwọn èèyàn kan ó sì gba olè ọ̀hún sábẹ́ àwọn tí ń lé olè ó sì tún béèrè lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀ pé ẹ dákun arákùnrin kan tó gba bí lọ ni wọ́n á ní ọ̀nà bí lọ́gbà lọ míwàá ó sì ń bẹ́ yàrá wọn bóyá báwọn tó ń wá bá lọ tán kí wọ́n lè béèrè pé kí ni tó jí gan owó ni ó pín fún wa àwa náà ó pín bẹ́ẹ̀ o tàbí tí wọ́n wà sọ fún pé má ṣe bẹ́ẹ̀ mọ́ o má gbọ̀nà bíi tán gbà ò gbọ̀nà bíi máa lọ bàbá ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ó nítumọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn máa ń pariwo olè lé lórí tí kìí solè Àkàndọ̀rọ̀ Awíkonko ẹ bá ń share program yìí láàrin ìṣẹ́jú kan péré náà ni ẹ bá ń pín kò ṣeé má pín kò gbọ́dọ̀ jẹ́ fún àwa ìsọ̀rí èèyàn péréte ká gba ní ká gba lọ́hùn ní mú bàtà dún pọnlá 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 ìṣẹ́jú kan náà ni ẹ bá ń fi pín ó yá òyìn akájọ ṣe gbogbo ẹ̀yin tó láyé o ọmọdé ìlú pẹ̀lú àgbàlagbà o aláṣọ ló lòwò alápatà ló lọ́bẹ àwa ni bó sọ̀sán àwa tún ni bó sọ̀rọ̀ o. rédíò Ọ̀ṣúndòṣùn ó lé téńté o Akínkúnmi Àlàbí ti dé tòsí o
jẹ́ ká jọ ṣe lètò tó gorí àlééfà o, jẹ́ ká jọ ṣe. Alákàndá àbẹ̀fẹ́ ti dé tòsí o, jẹ́ àjọ ṣe lètò tó gorí àlééfà o, jẹ́ àjọ sọ lètò, jẹ́ àjọ pín lètò, jẹ́ àjọ ṣí àyètò tó gorí àlééfà o. ẹ jẹ́ àjọ pín. Kí àgbà wa tí ó fẹ́ kẹun sọ̀rọ̀ kó má bàa kẹtan sáré. Alright, mo kí n káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ìbànújẹ́ ò ní kàn yín, ibi ò ní kàn yín, ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Mo tún kí n kalẹ̀. Àwọn èèyàn tí ìwọlé wọn ẹ̀sẹ̀ máa wọlé díẹ̀díẹ̀ rìn torí pé lórí YouTube nìkan láti ń ṣe program lénìí. Ó wá bẹ́ẹ̀ ni. Yeah, man. Yeah, man. Báwo, Mr. Tunde Okoli, God bless you, sir. Mi ní wáyé tí bàbá. Ẹ ṣe ẹ kú ojoojúmọ́. Bí ìròyìn bá pé 10 lórí ètò, ṣé èèyàn sọ pé Ọlọ́run ò ṣe dáadáa? But unfortunately, ìròyìn kì í pọ̀. Àwọn tí ó dìwájú ó ń fújì tí wọ́n mọ̀ gbé béèlì ní aláyà ni. Àbú wọn ò entertainment ni o. Àwa tá ń ṣiṣẹ́ ìlú tá ń sanná ní kìí sí ràn lọ́wọ́. Ọlọ́run ní wo mo òkú ọ̀run ni. Òòṣà òkè ní wọ ọmọ òrukàn. Kọ́lọ̀ ó ṣàánú wa. Ẹ̀yin náà lè ra sticker fún mi, à ń gbádùn yín nìkan ò tó. Ká má jókèdé àtẹ́wọ́ bíi kọ̀ǹpútà. Ẹ wá ń ṣí à program yẹn láàrin ìṣẹ́jú kan ń tí ì rí iye èèyàn mo fẹ́ rí lórí program tí ń fi sọ̀rọ̀. Ẹ kú ètò from Adó Èkìtì, mi ní wáyé tì sà, mi ní wáyé tì. Mr. Fọlọ́runṣọ́, mi ní wáyé tì. My son, àbí? Mi ní wáyé tì bàbá. God bless you, sir. Mr. Tunde Okoli, I give you salute. Àwọn tí máa ń ra sticker fún mi ò wá sóde mọ́. Iṣẹ́ ló gbomi mu, mi ráwọn ẹni ẹlẹ́ni bú. Because in tó data yìí ò ní dọ́dọ̀ tiwọn lágbára Ọlọ́run. Kò sí ò ní jẹ́ ìpín yín láṣẹ Èdùmàrè. Iṣẹ́ yín ó máa lérè síwájú àti síwájú sí ni. Owó yín ó máa lérè síwájú àti síwájú sí ni. Ẹ máa ga ẹni gàgà lálá. Wow, from Abidjan, God bless you. Lálá nìkan ní lọ sókè tí padà wálẹ̀. Lágbára Ọlọ́run, ìbànújẹ́ ò ní kàn yín. Mi ò ní kàn yín. Kò ní tọ́ sí, kò ní tọ́ sẹ́bi yín. All right. Pápápá. Láì dé ìnàpẹnu. Wọ́n pe léyìí ní an open letter. Ọ̀rọ̀ ńlá kì í síbẹ̀ o. An open letter to the rest from Saudi in Makkah. God bless you, sir. God bless you, ma. Watching you from Abeokuta, Ogun State. God bless you. Ẹ bá ń pass message across àwọn ará Abeokuta. Èyí tẹ́ wà ní Saudi tẹ́ wà lábíjẹ́, ẹ bá ń pass sáwọn tó wà nílé padà. Pápápá ni mo fẹ́ ṣe. An open letter to the residents of Osun, Ogun, Ọ̀yọ́, Ondo, Èkìtì, Lagos and Kwara State. Ẹ̀já tẹ́tí inú wa bẹ̀lẹ̀ jẹ́. From the court èwo ń bẹ̀? Ṣé magistrate ni àbí high court àbí court of appeal àbí supreme court? Ọ̀rọ̀ ńlá rèé. I am using this medium to awaken the residents of Osun about ongoing discovery of circumstances in part of Ogun, Ọ̀yọ́ and Kwara State. There are foreigners precisely from Mali, Burkina Faso, Côte d'Ivoire, Togo, Benin Republic between age 18 to 30 years, both males and females, who cannot speak English language except French language, who are now moving into this country under the cover that they are into online business.
reality lẹ́nu ìsọ o. Ilẹ̀ Yorùbá a ní problem tó pọ̀. Problem wa ni wípé ìran wa ti ya ọ̀lẹ, àwọn ọ̀dọ́ wa ti ya ọ̀lẹ. Ǹjẹ́ mọ̀nà táwọn ẹ̀yà mi ń gbà wọlé báyìí? Wọ́n ń wọlé lójú ọ̀nà pé wọ́n wá ṣiṣẹ́ nílẹ̀ wa. Bẹ́ẹ̀ bá ní ìdí ọmọ ọ̀dọ̀ nísìnyí, almost gbogbo ilé ni wọ́n ti ń lọ́mọ ọ̀dọ̀ nísìnyí. Ẹgbà research yín dáadáa, almost gbogbo ẹni tó ní shop ni wọ́n ti ń lọ́mọ ọ̀dọ̀ nísìnyí. Kennedy, àwọn sales boys, sales girls, sales rep tí wọ́n máa ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn eléyìí bíi kan ṣiṣẹ́ oṣù kan torí pé wọ́n ti lazy, iṣẹ́ yahoo ni wọ́n ń wá káàkiri, owó kíákíá ni wọ́n ń wá káàkiri, eléyìí tí ó so lóṣó ni wọ́n ń bá káàkiri. Tán sáré máa gbowó, tán sáré fi ṣerun, tán fi lẹ́run ojú nǹkan oge rádáadáa. Wọn ò prepare fọ́jọ́ ọ̀la wọn, wọn ò build the future. So làwọn ladies wa àtàwọn guys wa ń ṣe. So àwọn èèyàn tí ò wá lè dáṣẹ́ wọn ṣe, wọ́n wà forced láti go beyond state yín. Majority tán bá nídìí ọmọbìnrin láti bá wọn ṣiṣẹ́, Kútọ̀nù, Kogi, Benue. Tán bá nídìí oníṣẹ́ ọdún, Benue ni wọ́n ń lọ àti Kútọ̀nù. Tẹ́rí bí a bá yára wa dé. Majority ọmọ wa ní bẹ láàrin ìgboro tán sunkún pa àwọn òríṣẹ́ o. Iṣẹ́ wà nílẹ̀ fún wọn, wọn fẹ́ ṣe ni o. Wọn fẹ́ ṣiṣẹ́ ìdọ̀tí. Àwọn bàbá wa sì sọ wípé owó ògbẹ́ kì í rùn. Owó ògbẹ́ ò kì í rùn. Lára àwọn tó lówó dáadáa lÉkòó, ẹni tí ń ṣiṣẹ́ kólẹ̀ kó dọ̀tí ni. Ṣé tán bá fẹ́ náwó, ṣégbẹ́ òrùn bẹ́ẹ̀ láíláí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní bẹ lórílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n bẹ ní London tán bẹ ní Europe. Wọ́n ń kó gbẹ́, wọ́n ń kó tọ̀, wọ́n ń fa ìbíbí arúgbó ọmọdé. Owó ẹ̀ ni wọ́n ń sẹ́ǹdì sí ọ nílé o. Ìwọ fẹ́ dán àwọn mind láti ṣiṣẹ́ yẹ níbi tán wà. Wọn ò yàgò fúnṣẹ́ ìdọ̀tí, wọn ò sá fúnṣẹ́ ẹ̀gbin. Ìwọ tó wà nílé tó ò rí ṣe ló ń sá fúnṣẹ́ ẹ̀gbin. Yorùbá ní bó náà ṣe sọ̀rọ̀ yìí, kò níṣẹ́ kọ̀ lábọ̀. Wọ́n ń pa láàrù, ó tún dákẹ́ mọ́lé. Wọ́n láwórókó ní parú wọn. Kí là pè láwórókó? Àwórókó ni máa ń pa ẹni tó bá sáré mumi àbí tóun gbẹ́ ti gbẹ jù tó wá sáré mumi, àwórókó ní mu, ibi ọ̀pàpà ńlá ní parú wọn. So now àwọn èèyàn wá ń lọ sí Kútọ̀nù rèé kó ọmọbìnrin wá. Ẹ máa wá negotiate pẹ̀lú àwọn yẹn. How? Ó ní pé iṣẹ́ ọdún ni wọ́n máa ṣe. Wọ́n ní gba salary ní January, wọ́n ní gba February, ó di December ńgbà tí wọ́n bá ń lọ sílé kẹ́ tó sanwó papọ̀ fún wọn. So owó yẹn làwọn lọ fi establish ara wọn ní ìlú wọn. Wọ́n yìí sábà iṣẹ́ ọdún méjì, ọdún kan péré wọ́n ti lọ. Àwọn tó wá jọkùnrin tẹ́ mú wá láti Kútọ̀nù, tẹ́ lọ mú wá láti Benue, àwọn yẹn ò kì í sábà gba owó mọ́. Ọ̀kadà ni wọ́n máa gbà. Ẹ ra ọ̀kadà bàjáàjì kan fún wọn bọ́n bá ti ń lọ. Eléyìí ni wọ́n máa lọ fi establish ara wọn lọ́dọ̀ wọn lọ́hùn. So now lódìdí ọdún kan yẹn, oúnjẹ ọ̀fẹ́ ni wọ́n jẹ o, ilé ọ̀fẹ́ ni wọ́n sùn. Ẹ̀yin tẹ́ gbà wọ́n lẹ́gbàálé fún wọn, ẹ̀yin tẹ́ gbà wọ́n lẹ́mọ̀ bọ́ wọn fún dídí ọdún kan yẹn. Wọ́n dẹ̀ ṣiṣẹ́ yín fine. Dọ̀sí mi ìpáwa náà láwọn èèyàn tó lè ṣe lọ́dọ̀ wa. Ìgbà tí a bá rí èèyàn tó lóyún lọ́mọ máa ń hùwà bí. Ọ̀pọ̀lọpọ̀ ṣé táwọn ẹ̀yà Ìgbò ń ṣe ń bí, ń bó dìgbà tán bá tó ń ṣe tán tó mèkì ẹ̀ nídìí ẹ̀ ká tó máa jí sí, ká tó máa wò pé àwọn ẹ̀yà Ìgbò ti gbaṣẹ́ lọ́wọ́ wa tán. Ẹ wo àwọn ará South Africa, ẹkún tí wọ́n ń sun káàkiri ni pé àwọn ọmọ Yíbò ló ń iṣẹ́ tó yẹ káwọn ó ṣe. ń bo làwọn ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ ọmọ Yíbò tó máa ṣiṣẹ́ tán ṣe. Ọmọ Yíbò can do any job so far tó bá ti lè mú ó wá. Wọn ò ní tìjú, wọn ò kí ń tìjú. Ọmọ Yíbò géńdé ọkùnrin lẹ máa rí tó máa gbé pátì sórí tí ó kó pop-up sínú ẹ̀, bọ́ǹsì sínú ẹ̀, egg roll sínú ẹ̀, egg buns sínú ẹ̀, tí ó máa fi fọ́ọ̀kì lu gíláàsì kókókó káàkiri àdúgbò. Wọ́n ń tà, wọ́n ń mèkì ẹ̀, wọ́n ṣe bí dèdèrìn, wọ́n kó owó yín jọ, wọ́n fi ṣe nǹkan rí. Ẹ̀yin ó máa ṣe bí ọlọ́lá, ẹ máa jẹyà lábẹ́nú, ẹ máa sunkún lábẹ́nú, ibi ó máa pa yín lábẹ́nú, ìṣẹ́ ó máa ṣe yín lábẹ́nú. So in disguise báyìí làwọn èèyàn fi ń rọwọ́ ilẹ̀ káàárọ̀ òjíire. Gẹ́gẹ́ bí tẹ́ni sọ yìí, ó ní wọ́n in disguise pé wọ́n ń ṣe online job.
bí wọ́n ṣe ń wọlé lélẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń wọlé sí Nàìjíríà on a daily basis. a ní bọ́dà ẹ ń bá sọ pé a ní bọ́dà kó sọ fún mi ibi tí bọ́dà wa wà because ẹ bá sọ pé bọ́dà wà ní Kútọ́nù ọ̀pọ̀lọpọ̀ ìlú ló já Kútọ́nù láti ìpínlẹ̀ Ògùn láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé àwọn èèyàn ó rìn wọlé wọn ó rìn jáde successfully. àwọn tí ń bẹ lẹ́nu bodè wọ́n ń gba ṣínkínní owó lọ́wọ́ àwọn èèyàn láti kọjá. àwọn ọlọ́kadà tí ó gbé yín tẹ́ bá sọ pé wọ́n fẹ́ gbé kọjá bọ́dà àwọn ilé tẹ́ bá sọ pé ẹ̀rù ń bá àwọn ni ẹ má wọrí ó níbi táwọn máa gbé ń gbà ó lówó tí wọ́n fa àwọn custom tí ń bẹ́ ń bẹ̀ wọ́n gbé kọjá successfully ẹ wọlé sí Kútọ́nù bó bá dẹ̀ jẹ́ láti Kútọ́nù lè fẹ́ wọlé sí Nàìjíríà ẹ wọlé sí Nàìjíríà successfully. so àwọn tí ń bẹ́ ń bẹ̀ ò ní béèrè wípé kí lẹ fẹ́ lọ ṣe àbíbo lẹ ń lọ wọ́n ń wọlé sáàrin wa ẹni wá sọ pé ó ní purpose tán fi ń wọlé purpose wo ni mo kàn ní kí n sáré fi àwọn àkíyèsí tèmi kí n fi jí ni o. Alright, there are foreigners precisely from Mali, Burkina Faso, Cote d'Ivoire, Togo, Benin Republic between age 18 to 30 years, both males and females, who cannot speak English language except French language, who are now moving into this country under the cover that they are into online business. These youths have an agent bringing them into Nigeria without passport. Reality ni. Gbogbo àwọn tí wọ́n mú wá láti Benue yẹn wọ́n ní agent tó mú wọn wá sí Southwest. Majority wọn mo ti rélé tí wọ́n gbà láàrin ọ̀sẹ̀ kan tó lọ láàrin ọ̀sẹ̀ kan yẹn. Láàrin ọ̀sẹ̀ kan tó dé náà níbi tó ti ń bá wọn tajà náà ló tún ti tẹ̀ lọ́kùnrin lọ. Ntẹ́ ń tọ́gbà sọ́dọ̀ láti ṣe náà ni pé kó pe agent ẹ̀ tó ọmọ tẹ́ ẹ mú wá ó ti kó lọ́dọ̀ tèmi o ẹ pé o ń bo lọ́wọ́ o kò sí lọ́dọ̀ mi mọ́ ń wọ̀dẹ̀ fẹ́ mọ́ ní tó fi mú tó fi lọ. Oríṣiríṣi bẹ́ẹ̀ láti rí. So n tó jẹ́ kí n interest nínú ọ̀rọ̀ yẹn ni pé ìṣẹ̀lẹ̀ yìí àwa náà ń witness ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ń witness ẹ̀. So eléyìí tó máa pe gbogbo aṣàkíyèsí tí ó pè wá sájọ tó nírònú n tó gbé wa wá nìyẹn. Alright, wọ́n gbé wọn wọlé láìsí passport. Àwọn agent wọ̀nyí inú owó tí wọ́n máa gbà ó ti ní percentage tí wọ́n ń gbà tí mi ò bá ṣí àwọn ọmọbìnrin tí wọ́n ń gbé wá sí side ọ̀dọ̀ tiwa wọ́n máa charge wọn ní bí 400,000 naira or 350,000 naira láwọn ọmọbìnrin o wọ́n kàn máa jẹun lọ́dọ̀ yín wọ́n máa sùn lọ́dọ̀ yín ẹ̀yin lẹ́ẹ̀mọ́ bọ́ wọn fọ́ ó yẹ November ni wọ́n máa lọ kì í ṣe December. So ti ní percentage tí agent wọn náà tí ó gbà lọ wọn ṣe ti di pé bọ́n bá ṣe kó wọn wọlé sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni eré agent ó ṣe pọ̀ sí. Ìyàtọ̀ tó kàn wá ń bẹ̀ pẹ̀lú àwọn tó ń ṣe ṣìgálà bí kí ni wọ́n ń ṣe ní Cairo tó ń ṣe ní Saudi Arabia tó ń ṣe ní Libya káàkiri yẹn ìyẹn ẹrú náà ni ọmọ ọ̀dọ̀ náà làwọn náà ń ṣe ń bẹ o. ọmọ ọ̀dọ̀ làwọn èèyàn lọ ṣe ní àwọn ilẹ̀ àràbù yẹn o ọmọ ọ̀dọ̀ làwọn náà lọ ṣe o. ọ̀nà méjì tí wọ́n náà pín sí o àwọn kan náà máa ń gbé lọ́dọ̀ ọ̀gá ọ̀dọ̀ ọ̀gá náà tiẹ̀ náà máa gbé tó bá di parí oṣù wọn á fún wọn lọ́jọ́ mẹ́rin kan lọ sinmi ńlé àbọ̀jọ́ mẹ́ta ẹlòmíì ò kí ń kúrò lọ́dọ̀ ọ̀gá ẹ̀ rárá torí kò gbalé kò dẹ̀ fẹ́ gbalé kò fẹ́ náwó ẹ̀ méjì. now ó lè sọmọ ọ̀dọ̀ nílùú bọ́ tó lè sọmọ ọ̀dọ̀ nílùú tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílé àràbù majority wọn ló fẹ́ wálé tí òró wálé o gbogbo sẹ́tẹ̀ wálẹ̀ ń ṣe ntẹ́lẹ̀ kójọ wá dà wọ́n ẹ̀sẹ̀ ń béèrè lọ́wọ́ wa ta wà nílé káwá help wọn kúrò níbi tán wà káwá help wọn kúrò ní Libya káwá help wọn kúrò ní Saudi Arabia káwá help wọn kúrò ní Cairo. Ẹlòmíà ló ń fẹ́ wálé owó tíkẹ́ẹ̀tì ń wò pé kí wàá lọ wá ń ṣe ń bẹ̀ lọ́dún mẹ́rin lọ́dún márùn lọ́dún mẹ́fà lọ́dún méje jù bẹ́ẹ̀ lọ. O kúrò nílẹ̀ tiẹ̀ níbi tó ti ní every access tó yẹ pé tó o bá kúrò níbi iṣẹ́ o lè gbalé ẹbí rẹ lọ o lè gbanú ilé rẹ lọ kó o lọ sún àsùnná kọ́kọ́ kó o padà lọ síbi iṣẹ́ láàárọ̀ ọjọ́ kejì. So bá a ṣe ń filé wálẹ̀ fún àwọn àjèjì rẹ o àwa ń sáré láti sá lọ sókè òkun àwọn àjèjì wa ń wọlé wa ilé fámìlì wa di ilé tá à ń fún wọn lọ́fẹ̀ẹ́ ilé fámìlì wa di ta ìtọ́ wà nílé kan fún wọn táwọn ọmọ gba owó lọ́wọ́ wọn. Hello Mr. Awíkóńkó ilé dáàdi yẹn kan tilẹ̀kùn ẹni ẹ kúkú gbébẹ̀ náà mo ráwọn kan tó fẹ́ gbabẹ̀ ní o èèlò wọn fẹ́ gbà iye báyìí wọn fẹ́ gbà
owó yẹn ò tó ẹ̀yin ṣe nǹkan, ẹ̀yin ò tún sọ pé kẹ́ni yóò fún wọn, sọ pé kán máa tún lè ṣe. bá a ṣe ń kó àwọn jàǹdùkú mọ́ra lélẹ́yìí. ẹni ṣàlàyé síwájú pé nínú 4 bedroom flat èèyàn bíi 30 lè máa gbé bẹ̀ pẹ̀lú àwọn tí ń wọlé yìí. bẹ́ẹ̀ ni yóò bá rí kò ní déédéé wí o. now ó ní okay, bringing them into Nigeria without passports. There are some Nigerians who hire their houses to them. irọ́ ni, owó ni ọmọ Nàìjíríà fẹ́, especially àwa Yorùbá. owó ni gbogbo nǹkan wa, owó ni, kò sí ronú kankan bẹ́ẹ̀. àbá sọ pé wọ́n fẹ́ wú baba ńlá baba wa kúrò níwájú ìta ká lè talẹ̀ mind. a lè sọ pé kán rẹ̀ mọ́ gan. mo ti rí ibi tá a ti fẹ́ ralẹ̀ tán sọ pé ẹbọ bẹ́ra grand lọ́wọ́ à ń bí ẹwù ẹ̀gbọ́n ẹrẹ́ mọ́. tàbí tẹ́ bá ti sanwó wọ́n wà wú kó ń bẹ̀. àfálù ìran wa mọ́, àfálù baba ńlá baba mọ́, àfálù ìyá ńlá ìyá mọ́, àfálù ojú orórì mọ́. majority wa ló sì mójú orórì bàbá bá bẹ́ẹ̀, ojú orórì ìyá ayẹ́. mo lè sọ bí wọ́n sin bàbá màmá mi sí, mo lè sọ bí wọ́n sin bàbá bàbá mi sí, mo lè sọ bí wọ́n sin ìyá màmá mi sí, mo lè sọ bí wọ́n sin bàbá mi sí. lóòótọ́ orí ọmọ bùsùn àtàrí ọmọ bùgbé, ṣùgbọ́n lójoojúmọ́ là ń gbàdúrà wípé kọ́lọ́hun ó já lójú orórì. ẹ̀ǹtàn bá rí sin ló lójú orórì. àdúrà ńlá la ṣẹ̀ṣẹ̀ mọ́ bẹ́ẹ̀ lọ́hùn fún o. láti lójú orórì mo ṣe máa ń pé bí n bá fẹ́ mọ àrò ìlú mi ni wọ́n kọ́kọ́ mọ̀ sí kí n lè lójú orórì. bí èèyàn bá mọ̀ jù bẹ́ẹ̀ lọ èyí ó tún ṣẹ̀ṣẹ̀ mọ́ bẹ Ọlọ́run ni. torí àwọn tí ò lójú orórì wọn àṣẹ lọ́hùn, ṣàwa náà mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn lójoojúmọ́ ni kọ́lọ́hun já lójú orórì. n ó ṣépè fọmọ tó bá wú òkú mi jáde kúrò nínú ilé tí mo kọ́ lọ́wọ́ lọ tà á, n ó ṣépè fún látọ̀run ní ti mọ kàn kò lójoojúmọ́ irú ọmọ rá dáadáa wo nu. bàbá kan kú lójú mi lẹ́kọ̀ọ́, ilé ńlá ringini tọ́kọ́ fẹ̀ tó 6 ló bá kú tán làwọn ọmọ bá sọ pé kán lọ sí tẹ́. wàhálà ìbẹ̀rẹ̀ agbára ni wọ́n lọ sí o, mo láwọn ọmọ ẹ̀ ọ̀tá lé ni. wọ́n ní ààyè ò sí bẹ́ẹ̀ yẹn, mo láwọn fẹ́ ta lé ni ò jẹ́ kán sin síbẹ̀. èyàn ó ṣe nílé bíi 6 tán nílé sin sí kan bẹ̀, kí wàá ní wàhálà ilé ayé. kọ́lọ́hún ṣàánú ẹ̀yin Yorùbá o, kò sí ní tẹ́lẹ̀ ta o. bọ́mọ kan bá dánrú ẹ̀ wò ojoojúmọ́ ni wọ́n ló kú ìwẹ̀ òkú ọ̀mẹ̀yìn, òkú ìrèwú ní ọ̀mẹ̀yìn, òkú tèmi ọ̀mẹ̀yìn o. ojoojúmọ́ ni máa kùn kò sórí páànù lé wọn, ní máa kàn kò lójoojúmọ́ ni yóò sùn báyìí yóò gbúrò òkú ni kó kò lè gbóhùn mi mọ́ ṣùgbọ́n yóò mọ rọ́wọ́ òkú mi. all right. okay, hire their houses to them, and in a 3-bedroom flat they may numbered up to 30 people or more. These people spend money freely in the market. They do not have any visible items. They sell to make money. In their rooms, the only things they have are phones, clothes, shoes, and mats for sleeping and cooking materials. Now, majority àwọn tó ń kó wọn wọlé yìí, wọ́n kó wọn wọlé fún different purposes. But àwọn tó wá ń kó wọn wọlé fún different purposes yìí, àwọn náà ni àwọn olóṣèlú ó lò tí ó bá wọn kó ìpáǹlẹ̀ ọmọ àtijọ́ ń jàǹdùkú wọlé o. bí wọ́n ṣe ń kó àwọn tí ń ṣiṣẹ́ wọlé náà ti máa kó jàǹdùkú wọlé. àwọn dọkùnrin tán kó wá láti Benue, ṣé gbogbo wọn ló níwà tó dáa? ṣé gbogbo wọn náà ni wọ́n ń parí iṣẹ́ kan tó padà síbi tán ti wá? reality là ń sọ fúnra wa o. ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ àwàdà, àwọn èèyàn rẹ́rìn ṣá. Ọlọ́run, reality mọ̀ ni. all right, wọ́n ní wọn ò níṣẹ́ kan, wọn ò lábọ̀. àwọn agents tó gbé wọn wá, wọ́n bá wọn wáṣẹ́. They always hired houses in the remote area of the town or new sites. Nobody knows plans as by these youths and their agents, either for now or the future. We suspect that these youths were brought into Nigeria for 2027 election to be used, or they are training them to become bandits or kidnappers. Kò sí nǹkan tó lóṣèlú ò lè ṣe. àwọn èèyàn rẹ́rìn o. kò sí nǹkan tó lóṣèlú ò lè ṣe. kí ni ìdí ni wípé whatever tó lóṣèlú bá fẹ́ ṣe lọ́la, wọ́n máa ń plan ahead, wọ́n á prepare fún ahead. ló fi jẹ́ wípé
ẹni tí wọ́n lò lọ́dún tí ń bọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní recruit wọn nísìnyí. Àwọn olóṣèlú Nàìjíríà wà desperate to some extent láti ní numbers. Wọ́n á lọ kó èèyàn wá láti bòmíì láti wá register fún voters card nínú ìlú wọn. Sorry, party by party ni wọ́n ń ṣe o, kò sí party tí ò ṣe o. Àwa ń wò wọ́n, àwa ń rí wọn, àwa ń àmẹ̀lẹ́ńbẹ̀ à ń sọ wọn. Ṣé understand mi? So ìyẹn jẹ́ kó yé mi pé kò yíṣẹ́ láabi tí mo lè sọ pé káwọn èèyàn wá ṣe. All right, Nigeria for 2027 election to be used, or they are training them to become bandits or kidnappers who will be terrorizing our area or Southwest as a whole, or they were being sponsored by ISWAP or later launch jihad war against us. N tó gbé mi wá gangan nu pé àgbà wa tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ kọ́mọ kẹtàn sáré o, gbogbo ẹ̀ là ń kà sí wa létí, gbogbo ẹ̀ là ń ṣàlàyé, ló ń dàbí eré, ló ń dàbí àwàdà yìí. Reality ni 100% reality. Ọ̀rọ̀ tó bá touch mi to some length ni mo máa ń mú wá sétí gbọ́yìn tí mo dẹ̀ mọ̀ wípé majority lè má gbọ́ nípa ẹ̀. I am here to give you information. Information ni mo wá fún yín, ní tèmi ni mo máa ń wá fún yín, tèmi ló jẹ mí lógún láti wá fún yín. Information tí wọ́n mú ó possible káwọn èèyàn kan ti gbọ́, but majority ò ní tí ì gbọ́. Tàbí wọ́n lè mọ̀ implication ẹ̀. Tàbí wọ́n lè mọ̀ to what extent. So ta ló mẹ́ni tó ń sponsor wọn wá? Because kéèyàn ó tó kú lórílẹ̀-èdè kan máa bọ̀ lórílẹ̀-èdè míì, ó gbọ́dọ̀ ní àgbọ́kànlé tó fẹ́ wá ṣe. Iṣẹ́ kí ló wá wà Nàìjíríà tẹ́nìkan ń torílẹ̀-èdè míì wá ṣe. Iṣẹ́ àtòṣì ló bá wa múlẹ̀ nílẹ̀ yìí. Àwọn tí tún wá ń wá yẹn tún wá ń dákún iṣẹ́ àtòṣì wa ni. Ni mo ló jẹ́ kí n béèrè lọ́wọ́ àwọn gómìnà wa, ló jẹ́ kí n máa sọ fáwọn gómìnà wa ní Southwest. Ẹ sọ́ra yín o. So ló jẹ́ kí n máa pa àwọn gómìnà wa ní Southwest pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wọn láti ṣe o. Àwa tá a wá járàlú náà, àwa la níṣẹ́ tó pọ̀ o. Démọ́lá Adélékè ò lè wọ gbogbo kọ̀rọ̀kọ́ndú. Démọ́lá Adélékè ò lè dé gbogbo ìlú tó wà nípínlẹ̀ Ọ̀ṣun tán. Ká tó wá sọ pé Ṣèyí Mákindé máa yí gbogbo ìlú tó wà nípínlẹ̀ Ọ̀yọ́, kì í dẹ̀ ṣẹjọ́ wọn o. Dàpọ̀ Abíọ́dún ò lè yí gbogbo ìlú tí ń bẹ nípínlẹ̀ Ògùn débi tí ọmọ ẹni tí ń bẹ nínú ilé kan àbẹ́ tí ò sí nínú ilé kan. Ẹ̀yin tẹ́ ẹ jára àdúgbò, iṣẹ́ dọwọ́ yín o, ẹ ṣe dáadáa o. A fẹ́ gbọ́ wípé wọ́n yin nǹkan kan bì kan àbí wọ́n já àwọn èèyàn kan kó ń bì kan, yóò sùn wá ń gbà tó bá yá o, yóò sùn ìjọba náà ń gbà tó bá yá o, ìjọba náà ò ní kí àmọ́ tó bá yá o. Ààbò ara ẹni làbò òlú o, à ń sọ fún yín báyìí o. Ọ̀dà. As a whole, all they were being sponsored by ISWAP to launch jihadi war against us. If these are their plans, we must disengage them and prevent it from coming to pass. My suggestions: 1. All landlord associations should conduct a search in their area to see if there are no Nigerians more than 10 who cannot speak English, who always stay at home, living in particular houses. If found, report to security agents and immigration officers to know from which country they came from and what to do. God bless ẹni tó kọ kíní. Ó make valid point. N tó gbé mi wá nù. Gbogbo àwa tá a jẹ́ SCDA kíní kan tá a jẹ́ landlord association landlord and landladies association ẹ jẹ́ á máa béèrè question o. Lóòótọ́ lẹ kọ́lé lẹ fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn tán bá rẹ̀ǹtì ilé, wàhálà tí ó ti di owó yọ ẹ máa rò mọ́ o. Agent tí ó gbà yàn lé yóò gba commission yóò gba agreement lóòótọ́, ṣé tó bá gba kọ́bọ̀ tán sí ò ní gba kọ́bọ̀ ọ̀rú. Ṣé tí ẹ̀ ń gba ọ̀sìn lọ́wọ́ èèyàn nu ẹ̀ ń dá jẹ ẹ̀ ń dá mu ẹ̀ ń dá ara, tí jàngbọ́n bá ti díẹ̀ yọ ẹ má kó wálé wá bá wa tó kù o. Ń là ń sọ fún yìí o. So tẹ́ bá fẹ́ gbà yàn sílé tí ìdẹ́sẹ̀ ń tọ́gbọ́ Yorùbá ẹ béèrè lọ wọ́n mélòó ni wọ́n wà ń bẹ ẹ dọ́gbọ́n wádìí ẹ sọ fáwọn agbófinró, bó tiẹ̀ jẹ́ pé àwọn agbófinró wa gan lésì. Wọ́n lésì gan, wọ́n lè sọ pé kí ló kàn yín pẹ̀lú àwọn ẹni ẹlẹ́ni tẹ́ ń sọ wọn káàkiri, meanwhile àwọn náà ń fara kó ń bẹ̀ o.
nbí sọ́jà wọn pa náà mú sígbèkùn tán pa wọn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá wọn ti dẹ́mi èlégbodò ntálàìmọ̀ kan fi ń ṣe rẹ̀ lọ́pọ̀ àìsísí ọba aláṣẹ làágùn lọ́dẹ̀mí ẹlòmíì légbodò ṣiṣẹ́ owó tó ń gbà kí Buhari ó lè bòdodo rántí àlùbáríkà. bàbá àlùbáríkà ò pé méjì kan náà ni. 2. Any landlord who harbor non-Nigerians inside his or her house where there are more than 10 is a bandit, kidnappers, godfathers. Reality. Bàbá rí landlord tó gbà wọ́n lé láìmọ̀ tí wọ́n wá ṣe tó jẹ́ nítorí owó bí wọ́n bá dẹ́mi òun náà légbodò àbọ̀n jogun lé ẹ̀ àbọ̀fẹ́ lé wọn jáde kò rí wọn lé kò sẹ́ni tí ọbẹ̀ nìkan kan dá sí ìran làwọ̀ máa wò ìran ìsójú lágbára Ọlọ́run ilé làwà tá ti gbọ́ pé ní orodò fọ́kété ìwọ̀n ìrìn là máa fi ń rín a máa sọ fún yín pé awíbẹ̀ ń jó ní ẹ̀ gbà sí alẹ́nu ni o. Number 3. Be suspicious of non-Nigerians youth always moving in groups of 5 or more and challenge them. Ask them where are they going, where are they living, and what are their missions. Ẹja béèrè questions o. Kọ́mọ̀ padà fi nǹkan mi béèrè question lọ́wọ́ tiwa gan. 4. To market women. When someone who cannot communicate in a language you understand buy about 40 loaves of bread from you at once and also buy 4 crates of eggs at a go and pay you without negotiation, then the person is likely to be bandit. Alert market people and question the buyers or call security agents near to you. Àwọn ìyá lọ́jà wọ́n bá ti rẹ̀ tó rajà tó pọ̀ ní alájà àwọn wá lónìí. Alájà àwọn wá lónìí ń tó yẹ kí wọ́n kíì sára. Alájà wọn tó wá lónìí tí ó padà wá hàn tí wọ́n lọ́la ń tó yẹ kí wọ́n kíì sára kí wọ́n pariwo fáwọn tó yẹ kí wọ́n pariwo fún they won't. Ọlọ́run là wà ń bẹ̀ o. So bẹ́ẹ̀ bá ti kẹ́fin pé èèyàn kan wá ra ń gbé èèyàn bá wá ra 40 loaves of bread tó wá ra búrẹ́dì 40 lọ́wọ́ yín lẹ́ẹ̀kan náà láìsí pé wọ́n iṣẹ́ bíríkìlà ládùúgbò yín tẹ́ẹ̀sì dọ́gbọ́n wádìí pé èèyàn mélòó ni ó jẹ búrẹ́dì 40 bọ́ bá jẹ́ pé wọ́n ṣe dẹ́kìn níbì kan ni o wọ́n ṣe iṣẹ́ bíríkìlà níbì kan ni o àbí wọ́n ń ṣàgbàrò níbì kan ni àbí wọ́n ń kílẹ̀ àbì kan àbáwọn ń la títì níbì kan tán bá wá ra rú búrẹ́dì bẹ́ẹ̀ ti mọ̀ pé èrò tó pọ̀ ni ó jẹ́ so eléyìí náà èrò tó pọ̀ ni ó jẹ́ ṣùgbọ́n bó làwọn èrò yẹn wà very very at stake. Ọlọ́run ràn wá lọ́wọ́ o ẹ sọ fáwọn security agent tó bá súnmọ́ ẹ o gbogbo ẹ̀kọ́ ni gbogbo àlè rí o gbogbo ẹ̀kọ́ la lè bá yín dá sí o. Number 5. To the native Okada riders. When you carry a stranger who promise to pay you 4 times of the normal prices, you should suspect that stranger. Wọn ò ní suspect wọn ó dìgbà tán bá gbọ̀kadà lọ́wọ́ tí wọ́n gan. Tọ́ra àwọn tí wọ́n gbọ̀kadà lọ́wọ́ yín wọ́n ti kọ́kọ́ tán yín. Nígbà tó bá gbèyàn tó yẹ kó san 1,000 naira tó fún 5,000 naira. Bros 5,000 lẹ́ fún mi 1,000 lọ́wọ́ yín mi. Ẹ máa mú lọ ẹ̀gbọ́n. Tó bá dọ̀là kẹ́ tó wá gbé mi o bọ́n ṣe gbọ̀kadà lọ́wọ́ yín nù. Ìfà máa ń fàyàn lápò ya ni. Ẹ̀tùfà ìbọn ni máa ń fọ́. Ó tún máa wò pé bọ́yá ẹ̀gbọ́n yóò tún fún mi 5,000 lónìí kò sẹ́ni tí ń ṣiṣẹ́ owó ẹ̀ tí ó máa ń ná anyhow. Bí mo ṣe wà yìí ń ná ọ̀kadà o bó bá fẹ́ gbé mi lọ́kadà ń bèrè lọ́wọ́ ẹ̀ pé èèlò lọ́ gbà àìmọ́ ìwọ́dẹ̀ ẹ jẹ́ ká máa lọ kó má dìjà ń gbà tá a bá débẹ̀ sọ iye tó fẹ́ gbà lọ́wọ́ mi. Ìyàrá ni ó di pé àwa titi yín náà ni àwọn ìgbà náà wà ń kọ́ mi ò hewó lónílẹ̀lẹ̀ káwó lórí igi mò ń ṣiṣẹ́ ni àjọ ń ṣe báyìí ṣe ń ṣe náà làwa náà jọ ń ṣe ó ń gbìyànjú jọ ń gbogbo wa. Ó ń gbìyànjú jọ ń gbogbo wa. So gbogbo àwọn ọlọ́kadà ẹ̀já wà very very careful. Now number 6, if you see something unusual, say something to the baales, the elders in the compound, or to the chiefs, or go to the palace to tell the king or security agents. If you refuse to expose evil people like bandits or kidnappers, you and your family could be paying or kidnapped for ransom. Remember that kidnappers are no longer collecting 50 million naira again. Wọn ò gbowó kéékèèké wọn o. 50 million tẹ́nìkan tí majority wọ́n ò tí ì ṣiṣẹ́ kan rí níjọ́ àti délé ayé 50 million bọ́wọ̀ ń bàbá rìn sẹ́yìn ń sọ pé ẹ má fún mi lówó kankan lówó Nàìjíríà mọ́ torí ń oríire ẹ bá kó 50 million fún mi ní ìsìn pé ntọ́ bá kan Nàìjíríà ẹ máa pín ẹ̀yin sẹ́nẹ́tọ̀ ẹ máa kó ntọ́ bá wòye lọ
so àwọn bandit ọ̀gbá mọ́ o 200 million 70 million 100 million 150 million wọ́n ṣe ń béèrè ẹ̀ ní ìsinú o wọ́n ti ń béèrè bílíọ̀nù. So prevention is better than cure. Ìgbọ́ràn ó sàn ju ká ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹbọ kí ni ó gbà o, ètùtù kí ni ó gbà o. Wọ́n sì kí ọ nílò pé kó o mọ̀ ṣe ọ wá ṣe tán ó dá pọn. Ọlọ́run ṣàánú wa o, gba àwọn ọmọ Yorùbá lèmi bá wí o. Number 7, security is everybody's concern, like I said earlier. Kì í sọ̀rọ̀ sọ́jà nìkan ló délẹ̀ yìí, ọ̀rọ̀ ọlọ́pàá nìkan kọ́ ló délẹ̀ yìí, because ẹni láti ṣẹ̀ṣẹ̀ débi tí sọ́jà wà ní gbogbo ìlú mi nísìnyí kò sí sọ́jà kankan ńbẹ̀. Àwọn ọlọ́pàá tí ó dẹ̀ wà ní police station nísìnyí wọ́n ó ti lọ lé ìkan tàbí méjì péré wọ́n ó fi ibẹ̀ mọ́jú ọ̀la káwọn tó kò tó wọṣẹ́, sáwọn tó fẹ́ fọkàn sínú, sáwọn tó fẹ́ fọkàn tẹnu, sáwọn tó fẹ́ gbọ́kànlé pé wọ́n dáàbò bò ọ́ nìyẹn. bọ́ bá lọ bá wọn gan nísìnyí wọ́n lè pé ẹni tó mú kọ́kọ́rọ́ ibi tí ìbọn wà ó ti lọ lé o. Ẹ wò ó, ẹ lọ mọ mánéjì ẹ̀dì ọ̀la ni ó sẹ́yìn ọ̀lọ́dẹ ní ẹni fíjìláńtẹ́ ni. Ẹ lọ pa àwọn youth àdúgbò yín o, ẹ̀sìn yàn sáré nísìnyí èmi àtẹ kákan dúró síbí dọ̀la ni o, ń wọ̀ yúnífọ̀mù ṣe kankan o, kò sí nǹkan tá a gbé dání o. Ọlọ́run bá yanjú ẹ̀ ò sẹ́ gbọ́, ọ̀la náà lé ọmọ ẹ lọ mọ mánéjì ẹ̀ sáwọn tó fẹ́ gbọ́kànlé nù. All right. Now, security is everybody's concern. Don't play I don't care attitude. Play bójú gbogbo ọjọ́ tó bójú ọ̀rọ̀ tágbàdo ògbó ojú takọtabo ni ó ṣe, kò sí wàhálà. Number 8, if possible, hired night guards to watch over your area, and each house must buy whistles. When there is an attack at midnight, let each house blow their whistles together, as this will make the criminals run away, since everybody is now awake. This is a very, very sensitive information. Èèlò ni wọ́n ń ta fèrè. Èmi ní. Nbí fèrè sọ́jà fèrè Boy Scout tara jóni náà ni. Kíkálukú ọmọ fọ́n ya fó kájìra wálẹ̀. Àwọn tó fẹ́ kọlù yẹn gan wọ́n ò pé iléèwú ni ká kọ́kọ́ iléèwú náà látún lè kọlù ńbẹ́ nísìn bí gbogbo bẹ́ẹ̀ ń fèrè náà ti ń jáde nísìn everybody ti jí. Òru làásìkà ẹ̀ ń ṣe lọ́sàn-án ò ní farare lọ ẹ̀ ń dẹ̀ fẹ́ ṣe lóru náà torí pé ara ilé ti jílẹ̀ dandan ni kó bẹ́sẹ̀ sọ̀rọ̀. This is very, very sensitive. Bó bá wù wá ẹ̀já pin, bó bá wù wá àkàndọ̀rọ̀ ayékòǹkò mi ti kópa tọ̀dọ̀ mi nù. Nígbà tí mo rí information yẹn mi keep it to myself. Mo mú jáde kí ti yín ó tó kọ́wọ́ yín ọ̀bá kẹ́ ẹ lè fi ránṣẹ́ sẹ́lòmíì Ọlọ́run ràn wá lọ́wọ́. Number 9, let each house arm themselves in the way they can. Don't wait for bandits to come and slaughter you. Bó jẹ́ palambu nìwọ náà ní àbákẹ́ni gáín àbí sanko bẹ́ẹ̀gì wọ́n náà fi ẹ̀yìn ilẹ̀kùn ntọ́wọ́ rẹ bábà. Yorùbá ní bàbá lọ nílùú ọyẹ ká máa ti ń lé ní ìjì tí ọjà tí ó gbọmọ odó lẹ́yìn ilẹ̀kùn ó yẹ kí baálé ilé ó tají. Yes. Nǹkan ò ní pàgbà ká mọ́ bá po lórí ẹ̀ kí nǹkan ó tó pàgbà náà adìẹ gan gbọ́jọ́ okú ẹ̀ ó pòṣé adìẹ gan tàṣẹ wàìwàì tí ìbá ṣe pé ẹ̀fẹsẹ̀ múlẹ́sẹ̀ yóò tún ta pìtìpìtìpìtì kó tó di pé yóò kù. Kí wá ló dé tó jẹ́ pàwọ̀ ọmọ Yorùbá àwọn èèyàn lè rárá lákànjọ̀wọ́ ara wa fún kú àkànjọ̀ǹda ara wa pé ọwọ́ Ọlọ́run ọwọ́ rẹ mọ fẹ̀mí mi lé o a sì fẹ̀mí wa lọ́wọ́ Ọlọ́run kankan because Ọlọ́run ò dá wa sáyé pé kọ́mọlàkejì wọ́n wá dúnbù wa. Ṣé ló dá wa sáyé ká gbáyé báwọn náà ṣe fẹ́ gbáyé kò fẹ́ nìkan kan lórí ọ̀fẹ́ láti máa pọ̀ ọmọlàkejì. Adélé ayé tán làwọn èèyàn kan jẹ gàba mọ́ wàá wòran o kẹ́nìkan dẹ́mi ẹ̀ légbodò sọ ọ̀ka Bíbélì ntí Bíbélì máa ń sọ fún wa ni pé kódà kéèyàn pààyàn lónìí kó tọrọ dáríjìn lọ́la wọn ló ti rọrùn wọ̀ dey play. Ọ̀run wo la fẹ́ wọ̀ gangan? Ẹnìkan bá mi ṣeré lọ́sẹ̀ tó lọ ó ní ọ̀run nílé wa mo ní sọ́rí o mi ò mọ̀rún tó ń lọ ń tiẹ̀ o. Ó ní sẹ́rìn àpáàdì lè wá fẹ́ lọ ni mo lọ́rùn àpáàdì gan máa pè because Ọlọ́run dáríjì mi ara wọn fẹ́ láńbẹ̀. Òbésèrè yóò mọ kọ overthrow
ọmọ rápálá mà ti gbàjọba o, ìjọba kínní, mo gbàjọba orin, mo gbàjọba ìlú, ò gbọ́ bí mo ṣe ń bọ́, ò gbọ́ bí mo ṣe ń kọrin, ò gbọ́ bí mo ṣe ń lùlù, ìgbè kíké sóòrìn tẹyẹ lóko. Àmọ́ ìjọba tí mo gbà yìí o, àsàn wàá sówó, àsàn wàá sọmọ, torí pé èmi sá làwọn ọmọ àwọn ọmọ òǹdè ńláńlá ni wọ́n mọ yídìí, àwọn ọmọ onígẹ̀ ńláńlá ni wọ́n mọ ṣe báyìí. Ọ̀run àpáàdì máa dùn jọ̀run rere lọ. Ọ̀run rere tẹ́kàn máa ṣe mímọ́ 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 dey play. Elon Musk ẹ̀yin ń ronú palẹ̀ ayé ibi tẹ́ ń pè lọ́rùn, òun ronú bóun ṣe fẹ́ kọ́lé bẹ̀, bóun ó ṣe sọbẹ̀ dílé tó wọ́n mọ̀ gbé. Dáwà tanra wa tán ká já gbọ́. Ọ̀run rere kan ò sí níbì kankan, ọ̀run àpáàdì kan kò sí níbì kankan, ó kù ọ́ wọlé ni. Àwọn tán sọ fún ọ̀pọ̀ ọ̀run rere ń bẹ níbì kan, wọ́n ní vision 2050, wọ́n ní vision 2070, wọ́n ní vision 2100. Ìwọ ń lé ọ̀run, àwọn ń lé technology, wọ́n ń lé ICT, wọ́n ń develop lójoojúmọ́, wọ́n ní billions of naira sí, Dangote ń lówó sí, Ọ̀tẹ́dọ́lá ń lówó sí, Mike Adenuga ń lówó sí, àwọn olóṣèlú ń kówó sí. Ìwọ ń wá ọ̀run rere, ó fẹ́ wọ ọ̀run, àwọn kan wọ́n kọ́kọ́ fẹ́ ra ilé ayé gbé fúnra wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ló tún ti wọlé primary nísìnyí, wọ́n tún dìbò, wọ́n tún wọlé at our expense. Ìwọ òronú bó ṣe fẹ́ jàgbà lọ́wọ́ wọn, òronú bí wọn náà ṣe rí ṣe títí ẹ náà da, tí wọn náà lè compete pẹ̀lú wọn. Ìpè lọ ń sẹ́ fún wọn, bí o ti ń ṣépè fún làwọn ọmọ wọn ń kọjá lọ. Onímọ̀ ìgbà tán máa káwọn ọmọ wọn wá, wọ́n ti lọ build wọn labroad, wọ́n ti jẹ́ kán ṣe course tó dáa, wọ́n ti ṣe wọ́n jiná dáadáa, politically wọ́n ti kówó sí wọn lápò láti kékeré, wọ́n ti máa save owó sínú àkáǹtì wọn, àkáǹtì wọn ó ti máa lóyún dáadáa, yóò ti máa wú dáadáa. Ìwọ máa lé ọ̀run. Ǹjẹ́ ó yà ọ́ lẹ́nu ni pé ńgbà tó bá kú inú ilẹ̀ wọn ó rí ọmọ, kì í sọ̀run, kì í sòkè lọ ń lọ. Wọ́n fi pósí sí ọ, tó bá yá pósí ọ jẹrà, yóò kù wọ gangan, ìwọ gangan jẹrà ó kì egun. Tó bá tó yá egun yẹn egun ò tún ní dúró sórí ara wọn mọ́. Mo ń sọ fẹ́ nìkan mo ní bó bá dá wọn bẹ̀rẹ̀ grand lẹ́kọ̀ọ́, àánú èèyàn ẹlẹ́ran aró sí ọ. Reason ọ̀pọ̀ bẹ̀rẹ̀ grand tí ń bẹ lẹ́kọ̀ọ́ ló ti kún already. So tán bá fẹ́ gbókú mi wá tó jẹ́ òkú olówó, àwọn tí iṣẹ́ bẹ̀rẹ̀ grand ó sọ pé kẹ́ mọ́ wọ́rì, wọ́n lọ wá òkú tán ti sin tí wọn ọ̀rẹ́ orí ẹ̀. Ẹ̀wọ̀n àwọn òkú kan wà tó jẹ́ pé tán bá ti sin, wọ́n á mú marble, wọ́n á mú tiles, wọ́n á fi decorate ẹ̀, wọ́n á kọ orúkọ ẹni tó kú sí, wọn kì í fọ̀ yẹn. Ṣùgbọ́n ẹ̀kàn gbókú kan wàràwàrà wá, ẹ̀wọ̀n abi tẹ́ fẹ́ sin sí, ẹ̀kàn sin ẹ̀rọ yè pẹ̀ bò, irọ́ lẹ sin o. Tó bá ti pẹ́ dáadáa, wọ́n ò wúlẹ̀ ẹ̀bẹ̀ padà. Wọ́n bá ń kó egun yín, wọ́n kò sẹ́gbẹ̀ fẹ́ǹsì. Wọ́n tún lẹ̀ ẹ̀bẹ̀ ń gbẹ́, wọ́n sì òkú mi tuntun sí. Àwọn tó wá sí òkú mi tuntun sí, àwọn yẹn á pákéjì ẹ̀ dáadáa. Àwọn ló ní sàárè. Òkú tẹ́ ẹ sín bẹ̀ tẹ́ bá padà lọ, ẹ̀yin kò lè mọ́ bẹ̀ mọ́, torí ẹ̀yin kò tiẹ̀ fẹ́ wá lọ mọ́. Nígbà òníran Yorùbá wá dà báyìí. A máa ń value life after death. Yes, a máa ń value ẹ̀. Lọ wo ọ̀pọ̀lọpọ̀ ilé l'Oǹdó. Ìlú kan ń bẹ ní Oǹdó tó jẹ́ pé inú yàrá wọn máa ń sìnkú sí. Ìgbúròwò ni wọ́n ń pè lú yẹn. Mi mọ̀ bóyá lúmi náà tún wà l'Oǹdó bẹ́ẹ̀. Inú yàrá wọn máa ń sìnkú wọn sí. Bó bá gba yàrá ń bẹ̀ tó bá ti rìn bí ọkàn máa gbọ́ pọ̀. Kí ni bẹ́ẹ̀ bẹ̀ gbà? Ńgbà tó bá wo bẹ̀ lórí in memory of our mother tàbí ní ìrántí bàbá wa kìíní kan kì í pé ogún wọn ṣe bí ogún mọ sún lè lórí láti ẹjọ́ yìí. Ojú wa ti rí mẹ́wàá nílé ayé yìí. Bójú wa ò bá rí ilé ayé wa ò ní dùn. Torí kò sí ní tá a fi kọ́yàn lẹ́kọ̀ọ́, kò sí ní tá a mọ̀ sọ ń pa ẹ̀ ní ìsìn, àwa náà ọjọ́ ọmọ jẹ́ ń sí. Ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ náà nù. So ó lè dàbí eré kìí sọ̀rọ̀ ewúrẹ́ o. Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ pátápátá reality ni o. Ó lè bá ọ̀nà àwàdà wá. Lójúmọ́ náà kọ́ láàmú ẹlẹ́jú kankan. Ẹ̀yin tẹ́ ń wá ọ̀run ẹ máa wá ọ̀run yín o. Mi ò wá ọ̀run tèmi o. Mi ò wá ọ̀run kankan rárá. Torí Ọlọ́run sọ mi pé ọ̀run kankan tó ń bẹ. Lẹ́yìn pé ká kú, ká wọnú sàréè, ká jẹrà, ká yé ó gbàgbé wa. Wọ́n gbàgbé wa. Gbogbo ilé nísìnyí, Awíkonko lónìí, Awíkonko lọ́la, Mr. Awíkonko ẹ kú iṣẹ́ òwúrọ̀ ni wọ́n máa parẹ́. Èèyàn mélòó ní rántí Awólọ́wọ̀ nísìnyí? Èèyàn mélòó ní rántí MKO Abíọ́lá? Nígbà tí tó bá di June 12 láti rántí pé kì í ṣe sọmọ tán bí ní 1993 gangan lọ́rùn mọ tí wọ́n pè láfíà. Àbọ̀mọ̀ tán bí ní year 2000. Ọmọ tán bí year 2000 ní ìsìn náà ti pé 26 years báyìí.
tó bá jóbìnrin míì ti wà lé ọkọ, tó bá jọkùnrin míì ti fẹ́ fẹ́yàwó tàbí kò ti fẹ́yàwó báyìí wọn 26 years kò dẹ̀ dábí ọlá mọ̀ bó ló ṣe wá fẹ́ rántí hope 93 àbí pẹ́nìkan wá ń bì kan ẹni tí ò dáwó lọ́wọ́ mọ̀ tẹ bá kan sọ bí ìgbà tẹ́ ń pa àlọ́ lójú ẹ̀ ni. so wọ́n gbàgbé àwa náà kò sí nǹkan lẹ́yìn ẹ̀. All right, let each house arm themselves in the way they can. Don't wait for bandits to come and slaughter ilé ayé rẹ. Number 10, remember that Fulani don't engage in face-to-face war. They only strike in the midnight with Iban and Ada and Obe. The fight doesn't last more than 10 minutes before disappearing to the bush. Fighter information. Reality ni. Àwọn Fúlàní ò kí ń gbéná wojú èèyàn lọ́sàn-án gan. Débi tẹ́ engage wọn torí wọ́n lẹ. Wọn ò lè dájà. Wọ́n mọ̀ lọ́gbọ́lọ́gbọ́ báyìí ni tẹ bá fi ìka kan tí wọ́n ó ṣubú. So wọn wá ní wàǹgbà tí egun yín pé wọ́n á wá lóru ńgbà tẹ́ ti sùn. Báìbù ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní nígbà tí ọmọ èèyàn sùn ọ̀tá rẹ̀ wá. Ó fọ́n ipò sáàrin àlìkámà ó sì bá tiẹ̀ lọ. Exactly báwọn Fúlàní ṣe operate nìyẹn. Wọ́n sáré fọ́n ipò sáàrin àlìkámà yín nísìn. Wọ́n spray ibi ilé tán bá fẹ́ spray. Wọ́n dáná sun ilé tán bá fẹ́ dáná sun. Pápápá wọ́n tún ti lọ. Scores lókù tẹ́ mọ̀ kà láàárọ̀ ọjọ́ kejì. Wọ́n ti pààyàn 20 o, wọ́n ti pààyàn 30 o. Wow, Mr. Adedoyin Adeyiga, God bless you sir, thanks so much sir, mi ní wáyé tí o. Ẹ ṣé o, wọ́n ra sticker fún mi ní wáyé tí sir. Ẹ̀yin náà lè ra sticker fún mi, ẹ click lórí sticker yẹn yóò gbé yín lọ síbi tó wà. À ń gbádùn yín nìkan ò tó, àtẹ́wọ́ bí kọ̀ǹpútà ò tó. So now, like I said, àwọn Fúlàní tí wọ́n ń dáná sunlé, tí wọ́n ń pa àwọn èèyàn, tí wọ́n já àwọn èèyàn gbé, tán bá wá fẹ́rẹ́, wọ́n ti operate, wọ́n ti lọ. Wákàtí mélòó ni wọ́n fi kó ọmọ 39 àti tíṣà 4 àti tíṣà 7 ní Ahoro Ìsìnlẹ̀? How many hours wọ́n lò? Ṣé wọ́n lò wákàtí kan? Pápápá wọ́n ti pẹ́ tí wọ́n pa, pápápá ìbẹ̀rùbojo ti máa wọn tó kù, wọ́n ti dàrẹ́ sí wọn, wọ́n ti gbébọn ti wọn lọ́rùn. Ẹ máa ní ìlú gọ́ọ̀lù tẹ̀lé gọ́ọ̀lù, ibi tán bá ní kẹ́ ẹ lọ lẹ́ẹ̀lọ. Ojú náà lè wùrà ń hurun. Ẹgbẹ́ ni làágún yẹn wùrà pè. Bó bá jẹ́ dáàdì ẹ ló pẹ́ máa dáàdì ẹ fi mí lẹ̀. Máa mi ẹ mọ́ pé mi mọ́jà rẹ fi mí lẹ̀ mò ń sùn lọ́wọ́. Kì í ṣe Fúlàní o. Mọ́ bá dé bọ́ọ̀ bá lójo lóòfin ní ìtọ̀ ara. Àṣẹ tán bá pa fún ọyọ́ mọ́ múlẹ̀ tán bá sọ pé òòjọ́ lóró náà múgi òòjọ́ lóró òtọ́ múlẹ̀ àwọn ni wọ́n ń bá wí. Ẹ̀rí tán control the principal. Àwọn ọmọ kéékèèké ni wọ́n control the principal báyẹn o. Wọ́n gbé bọn tí wọ́n lẹ́nu. Máa sọ ń tà ní owó lélẹ́yìí báyìí. Ó pé àbéèrè 1 billion lọ́wọ́ Ṣèyí Mákindé o, àbéèrè ìlọ́sì méjì o, àbéèrè ọta àgbọn o, níta béèrè lọ́wọ́ ni pé àwọn èèyàn wa tí wọ́n jí kó kan fi wọ́n lẹ̀. Màmá náà sọ wípé ẹ mọ́ politicize kínní yìí, ẹ fún wọn ní ìtàn bá fẹ́ gbà, wọn ò béèrè ilé, wọn ò béèrè tán tí wọ́n béèrè lélẹ́yìí. Ọlápátí kò lápátí, kò sẹ́ni tó jẹ́ gbà kí wọ́n dojú ìbọn kọ ohun. À ń bọ̀sibọ́sì ń bi tó wà tó jẹ́ pé láàrin yín náà wọ́n ti mẹ́nìkan tán dọ̀bẹ́dẹ lọ́rùn tán gé. So, like I said, ò ní wípé òru ni wọ́n máa wá, náà máa ń wá, ni wọ́n ṣiṣẹ́ láabi wọn. Ẹ ní dá wọn mọ̀, ojú dúdú ni o, ojú pupa ni o, ojú funfun ni o, yẹ́lò ni o, àyínrín ni o. You won't know anybody. Scores ló kù tá máa kà, ẹ wo tilẹ̀ Yíbò tí mo sọ ń jẹta. Àní wọ́n pa ìyá, wọ́n dẹ̀ pa ọmọ 2. Ibì kan náà wọ́n tún pa ìyá kan náà, wọ́n tún pa ọmọ bíi 3. Àwọn èèyàn tí wọ́n ní wọ́n pa láàárọ̀ ọjọ́ yẹn ó lé 20. Láàárọ̀ kùtùkùtù wọ́n pa wọ́n síbẹ̀. Bóyá àwọn yẹn ẹ̀sẹ̀ ń jí dé ṣọ́ọ̀bù ni, àwọn tó ẹ̀sẹ̀ ń jí jáde nílé, tí wọ́n ń ṣiṣẹ́ ilé, tí wọ́n múra school, àwọn náà wọ́n pa, wọ́n kàn déédéé spray wọn. Àwọn tí wọ́n spray wọn ò mọ̀. Àwọn ọ̀dọ́ ìlú sì kóra wọn jọ. Scores wọ́n ń kà, wọ́n rìkọ́ọ̀dù fídíò ní kò sẹ́ni tó lè fọwọ́ kan òkú tí ń bẹ ńlẹ̀. Ààrẹ lòmíì ní gbogbo ẹ̀já rẹ̀ gbàsàn sílẹ̀ tán. Àánú abiyamọ sí ọ. Mo rí fídíò rẹ̀. Mi sábà lè wo gbogbo, mi ò fẹ́ lè wò tán, ṣùgbọ́n kí n lè láǹfààní àti sọ̀rọ̀ nípa ẹ̀, mo fagídí wò tán. Ẹ má jẹ́ ó dìgbà tó bá dà bẹ́ẹ̀, ká tó ẹ̀sẹ̀ mọ́ sáré káàkiri. Kò dìgbà tẹ́yin bá fọ́ ká tó mọ́ ṣáájò, ẹyin tó bá fọ́ yìí ṣe kó jọ mọ́ o. Ìbá jẹyin sísè, ìbá jẹyin tútù, kì í ṣe gbàjọ mọ́ o, kò lè dodidi mọ́ o.
ńgbà tán bá ti wá tán bá ti lọ ní tí yóò padà dà ìnìkí á ṣẹ̀ṣẹ̀ máa béèrè lọ wọn kí ni tán fẹ́ ẹ ní sùúrù ẹ béèrè lọ wọn kí náà fẹ́ gbà ńgbà kí náà fẹ́ gbà wọ́n wàá máa yànbọ fún wa ságbára ọwọ́ kan tí wọ́n fẹ́ gbà ńgbà tí wọ́n bá gba tí wọ́n gbà tán sí wọn ò tún ní ṣiṣẹ́ láabi wọ́n gba 21 million naira lọ́wọ́ kábíyèsí kan ní Kwara State kábíyèsí ọ̀ndẹ̀ tó kú sákóló wọn ẹ wo bí wọ́n ṣe ń na odidi ọ̀gá sọ́jà odidi Major General bọ́n ṣe ń tọ́jú ẹ̀ bọ́n ṣe ń kó gíìbò lẹ́sẹ̀ ó padà kú sákóló wọn ta lẹ fẹ́ mú ta lẹ fìyà jẹ bó bá jẹ́ mi mo ṣẹ̀ nísìnyí wọn á ní kàn gbé mi wọn ẹ máa gbé lọ police station ni. Gọ́fúnà ìpínlẹ̀ Borno 720 kìíní kan 720 àwọn ọmọ Boko Haram ńlọ dáríjì iná rán ní kámpù oṣù mẹ́fà àbóṣù mẹ́ta wọ́n ní wọ́n rehabilitate wọn wọ́n reintegrate wọn sáàrin society sáwọn tó gbà kí wọ́n pọ̀ ọ́nù tán tó máa dáríjì lọ́la tán máa pardon lọ́la tán máa fún ní amnesty lọ́la wọ́n wà jẹ́ kí wọ́n pọ̀ lónìí tìpátìkúùkù láfi ṣe o ẹjá kí wèrè bọ́ o ẹjá múra lẹ̀ o ìgbọràn sàn jẹ́ bọ́ rírú lọ o Ọlọ́run ràn wá lọ́wọ́ o. So number 10 lẹ́ẹ̀kan sí remember the Fulani don't engage in face-to-face war. They only strike in the midnight with ìbọn and àdá and ọ̀bẹ. The fight doesn't last more than 10 minutes before disappearing into the bush. Fortify yourselves with charms, e.g. Afeta and Okigbe. Forget about religion. This is time for freedom fighting. Mo rò pé ráàfáà kan olóṣù kálórí tó ní bẹ́ẹ̀yàn bá fẹ́ sìn onígbẹ́rẹ́ òun ó gbára lẹ̀ o òun ò lè jẹ́ kán jí òun gbé o tàbí kán pa òun àwọn ìyàwó ń bẹ́ńlẹ̀ àwọn ọmọ ń bẹ́ńlẹ̀ ẹ máa fà tí mò ń sọ nílọrin a padà sọ̀rọ̀ lórí tiẹ̀ fídíò rẹ̀ ti tẹ̀ mí lọ́wọ́ wọ́n sì ń bú ẹlẹ́bọ o wọ́n ń pé kẹ́lẹ́ kọ́ ọlọ́sùn wọ́n má ṣe nǹkan kan wọ́n lọ dáná sunlé ìyá ọlọ́sùn nípínlẹ̀ Kwara ń bẹ náà ní nílọrin bẹ náà ni o òun ló sì sọ pé tán bá fóun lóògùn yìí òun ó gbà mọ́ bá dín kóun wá sí gbẹ́rẹ́ òun ó sìn ẹ máa tanra yín kẹ́ ẹ pẹ́ ìwà lùján náà àwọn kan ní ọ̀wọ́ náà já àná mọ̀ èyí fi mílẹ̀ kí n máa lọ́nu náà já àná mọ̀ sí náà ti ẹni àbára rẹ ni wọ́n fi wí ná ńbára tèmi ni wọ́n fi wí ná ń parọ́ tàn wọ́n ara ẹnìkan yóò jóná fẹ́ gbẹ̀rún ọdún wọ́n gan àwọn èèyàn ságọ̀ sá ara ẹnìkan ó jóná fẹ́ gbẹ̀rún ọdún tọ́lọ ni ó wá jókòó sẹ́gbẹ̀ẹ́ náà bẹ́ẹ̀ tí ó máa yẹn ẹni tí ó máa yẹn ẹnìkan èèyàn ò lè rin yan odidi ẹran fòdìdí ọdún kan èèyàn ò ní rí nǹkan kan jẹ́ ń bẹ̀ mọ́ ká tó wá pé èèyàn lọ́lọ́wọ́ máa yan níná ẹjá lọ wábi jókòó jàre káyé tanra wa àwọn tó gbé dìndìnrín ò lé wa lọ́wọ́ wọ́n ti fi dìndìnrín lẹ̀ tipẹ́tipẹ́ wọ́n ti múlẹ̀ ayé míì ICT ni wọ́n ń promote technology wọ́n ń promote ẹ̀rọ oríṣiríṣi fóònù ti ń bẹ lọ́wọ́ fóònù mo fi ń ṣe program ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń rí mi clearly àwọn ọmọ kan tá a jọ iṣẹ́ fọ́tò sẹ́yìn náà sọ pé ẹ wo ọ̀gá iṣẹ́ fọ́tò ti bàjẹ́ mo ní àwa ti ríran rẹ̀ pé yóò bàjẹ́ tipẹ́tipẹ́ níjọ́ fóònù ti ń dé láti mọ̀ pé iṣẹ́ fọ́tò ti fọ́ ẹ mọ̀ pé iṣẹ́ fọ́tò ti tán mo lòdì níjọ́ sátidé àwọn pápápá ń dé olóhùn fẹ́ mọ yà wọn fọ́tò mọ́ yà wá o ànísanwó àṣìnígbà o photographer lèmi náà o sórí fóònù ti ń bẹ lọ́wọ́ yìí níta bá fi yà á ṣe àìfúnra lórí fóònù go and sit down. So technology ni àwọn èèyàn kan ló ṣèwádìí ẹ̀ ńgbà táwọn èèyàn kan ń ṣèwádìí technology òpònú dèdèrìn ara tiẹ̀ ń lọ sí theology school yes ń lọ sí theological school láti lọ kọ́ ẹ̀kọ́ bíbélì wọ́n ta bíbélì fún ìwọ gangan ò lè kà á wọ́n ka bíbélì kò yé ọ ẹ̀sẹ̀ ń lọ sí ẹ̀kọ́ ẹ̀ lọ waste time láti lọ sẹ́kọ̀ọ́ ẹ̀ àwọn èèyàn kan ń kọ́ àwọn ọmọ China àwọn èèyàn ń kọ́pù fóònù wọ́n ń kọ́pù kọ̀ǹpútà ìwọ́n ọmọ tiẹ̀ lọ lé kéw ṣé èsè ìdì ní ń dì ọ́ ṣé ìṣogun kan ní ń bọ̀ ọjà ọmọ tán kọ́pù fóònù àwọn wà di Elon Musk lọ́la nbí tẹ́ Elon Musk bá ṣẹ́ dé àwọn èèyàn kan máa gbéṣẹ́ kọjá bẹ́ẹ̀ òwò bí mọ́tò ṣe bẹ̀rẹ̀ ńgbà tán ṣe mọ́tò ni ṣerú fancy car tá ń lò nísìnyí ni wọ́n ń lò láyé ìgbà náà
wọ́n modernize ẹ̀ day in day out òwòrú fóònù tán kọ́kọ́ kó wá fún wa ni ṣebí pè mí padà ọwọ́ ń ro mí ni Nokia 3310 òwòrú fóònù tó wà lọ́wọ́ tiẹ̀ nìsín owó ilé tó wà lọ́wọ́ mọ́mí ẹ owó ilé tó wà lọ́wọ́ àwọn àbúrò ẹ. àwọn fóònù 2 million 4 million 5 million 7 million àwọn fóònù mi tó jẹ́ pé bó bá jábọ́ yóò tún báǹsì yóò tún tún nǹkan ẹ mú ni àwọn fóònù kan bẹ tó jẹ́ pé o lè gbé wọnú omi o lè fi swim kò sí nǹkan tí ó ṣe technology. wàhálì bàtà sá indomayin mọ̀lìmù àfàwà ní rẹ̀ hàn àfàtíànà indomayin a sì tiẹ̀ sẹ́ ẹ̀já mọ̀ tanra wa kò sí jálàbí ní Saudi Arabia níbi tán ti mẹ́sìn Islam wá bó bá parí ilé kéwù ẹ̀ iṣẹ́ ìwo ló fi ṣe bó bá ṣe wòlímọ̀ iṣẹ́ ìwo ló fi ṣe ọmọ mi gbọ́dọ̀ lọ ilé kéwù ọmọ mi fẹ́ ṣe wòlímọ̀ ọmọ mi ó sì after wòlímọ̀ kí lọ́kàn bébè èèyàn bá graduate ní school yóò ní CV yóò máa gbé káàkiri pò ń fi ń wáṣẹ́ kí lẹ́ẹ̀ fi lè kéwù wá kí lẹ́ẹ̀ fi lè kéwù tó máa ń lọ gbogbo wòlímọ̀ tó kọ́ gbogbo èdè lédè tó lọ kọ́ gbogbo ń tó gbà wálé kí ni yóò fi ṣe nothing à ń accumulate sí àtòṣì ẹ máa kó jọ